ẹ̀yin abiyamọ ẹ bá wa gbọ́rọ̀ yìí kí obìnrin kan kó tó lè pe obìnrin ẹlẹ́gbẹ́ ìbá kéré sí ìbá dàgbà jùlọ kó wá sọ fún pé kí o mọ̀ pé mo láìkì ẹ mo sì nífẹ̀ẹ́ kí ẹ máa sọ nípa mo mọ àbúrò kí ni nǹkan tó fẹ́ jẹ́ kí n ṣe fún ẹ kó wá máa sọ fóbìnrin ẹlẹ́gbẹ́ yẹn pé mo fẹ́ kémi àti ẹ kájọ bá ọkọ mi ní àṣepọ̀ torí ọkọ mi sọ wípé òun láìkì ẹ tí ẹ gbọ́dọ̀ ti mọ̀ wípé nǹkan kan wà nínú ọ̀rọ̀ yẹn o òun mo ṣe rọ àwọn òbí arábìnrin yìí tí wọ́n ń pè ní Ayọ̀ èèyàn ò lè déédéé fall sí victim yẹn ó ti ní nǹkan kan nínú. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Màmá tó bí Ẹniọlá Sisi Alágbo nílé ìwé ǹjẹ́ ṣé lára màmá yẹn ṣé ọgbẹ́ yẹn lè jiná tán láì ṣe pé ọmọ olókìkí kú mọ́ wọn lọ́wọ́ kí ni nǹkan tí màmá yẹn tó fẹ́ máa sọ fáwọn ọmọ ọjọ́ ẹ̀ àgàgà àwọn màmá àti àwọn bàbá tí wọ́n máa ń wàásù fáwọn ọmọ ọlọ́mọ pé ẹ̀yẹ́ ṣàgbèrè ẹ̀yẹ́ ṣe sisi ẹ̀yẹ́ ṣe kìnnìkan ẹ̀yin tẹ́ bá ti wà nílé ọkọ ẹ̀yẹ́ yún àlè tẹ́ bá ti lọ sílé ọkọ ẹ má bọ́kùnrin ní àṣepọ̀ òun làwọn ẹgbẹ́ wa ń sọ lórí TikTok tó sọ wípé kò lè jẹ́ tuntun fún wọn torí pé láti kékeré ni Ẹniọlá Sisi Alágbo ló ti ń ṣerú nǹkan báyìí òun ni ò jẹ́ kó níhùn sáwọn mo wá gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ wọn àgbàlagbà tójó níbílẹ̀ tó jẹ́ àwọn àáfà tó jẹ́ àwọn pásítọ̀ wọ́n ní irú ọ̀rọ̀ yẹn wọ́n fi ń ṣe iṣẹ́ òkìkí ni o wọ́n fi ń ṣe oògùn ọ̀rọ̀ ni o òun mo ṣe wá ké gbàǹjarè sí fún àwọn òbí ọmọ tí wọ́n ń pè láyọ̀ yìí eléyìí tó sì kejì tí obìnrin yẹn tí ọkọ obìnrin yẹn bá ní àṣepọ̀ ẹ jẹ́ ká wo nǹkan kan ẹ jẹ́ kí n fi kankan dá yín lójú o ẹ̀yin èèyàn wa tẹ́ ń bá wa pín fọ́nrán yìí ẹ má bá wa pín ẹ jẹ́ kó go fire nínú fọ́nrán yẹn Sisi Alágbo òun ló ṣe fídíò bí ọkọ ẹ̀ ló ti tọrọ ìwòwò ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa ọkọ obìnrin Sisi Alágbo yẹn ó ń bá gẹ̀ẹ́ Ayọ̀ yẹn ní àṣepọ̀ lọ́wọ́ kí ni ó fún wa ní evidence kí ló àṣọ wa yìí pé ọkọ Sisi Alágbo yẹn ó bá Sisi Alágbo yẹn ní àṣepọ̀ ní táìmù ìgbà tí àbí lẹ́yìn ìgbà tí ó bá Ayọ̀ yẹn ní àṣepọ̀ kí wọ́n tó kúrò ní hotel room yẹn. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. pásítì tí Ẹniọlá Sisi Alágbo tó gbélé fáwọn ọmọ ẹ̀ yìí tó gbélé fáwọn ọmọ ẹ̀ yìí ǹjẹ́ ṣé ẹ lérò pé fọ́nrán yìí ó lè tàn nílẹ̀ láéláé kò lè tàn nílẹ̀ torí pé ìdọ̀tí ló ti fi pa àwọn ọmọ ẹ̀ lára ìdọ̀tí ló ti fi pa àwọn òbí ẹ̀ lára mo wo fọ́nrán kan nínú TikTok tó sọ wípé Pastor Mrs ni mọ́mí ẹ̀ àwọn ènìyàn kan tí wọn ò ní làákàyè àwọn obìnrin kan tí wọn ò ní ìròrí àwọn ènìyàn kan tí wọn kì í ronú bí ọmọ ènìyàn ṣe ń ronú wọ́n wá ń sọ fún Sisi Alágbo pé Ẹniọlá Sisi Alágbo má dẹni kankan lóhùn kò sẹ́ni tí ò ní past lóòótọ́ lẹ wí ṣerú past tẹ́ ní ṣerú ẹ̀ ní Ẹniọlá Sisi Alágbo ṣóhun lónìí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. kí ló fi dá yín lójú wípé nígbà tí wọ́n fẹ́ bá Ayọ̀ ní àṣepọ̀ nígbà tí wọ́n ti dúrọ̀gì ẹ̀ tó ti mú wo hòtẹ́ẹ̀lì mu yẹn kí ló fún wa ní àrídájú wípé ọkọ Sisi Alágbo kò fi nǹkan kan sórí nǹkan ọmọkùnrin ẹ̀ kó tó bọ́ ọmọ ẹ̀ ní àṣepọ̀ ẹ má máa jẹ́ kó lọ scott lọ́dọ̀ àwọn èèyàn kankan o torí pé inú jìn
ó ju ọ̀run lọ. ṣé bẹ́yìn àgbàlagbà lẹ sọ bẹ́ẹ̀ pé inú jìn ó ju ọ̀run lọ o. ẹ̀yin tẹ́ ẹ lówó láti fi rán kọ́mọ yín fún higher institution, ṣé bẹ́ẹ̀ náà lẹ́nu wá rówó lé. ọdún mélòó lọmọ yín fẹ́ lò school? tó bá jẹ́ pé yunifásitì ni á lò ọdún mẹ́rin, tó bá jẹ́ pé polytechnic ni, tó bá ṣe HND ọdún méjì, á sinmi ọdún kan láàrin ẹ̀, á ṣe HND ọdún méjì, ká pè ní ọdún márùn-ún. ọlọ́run tó ti ń bá yín gbé bọ̀ látijọ́ ọjọ́ yìí, òun ló máa bá yín gbé tán. òun ní kẹ́ ẹ ké pè, torí irú victim tí ọmọ ayọ̀ yìí tó kó sí yìí, kí lẹ mọ̀ tó fẹ́ fi tán. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. ọmọ ayọ̀ yìí náà ní lọ́wọ́ nígbà tí wọ́n ti ń bá sọ, kí ló dé tí ò pè ya ẹ̀ kó sọ fún ya ẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta tí Sisi Alágbo ti ń pè pé òun fẹ́ kó o bọ́kọ òun láṣepọ̀, kó tó di pé Sisi Alágbo jáde sí i. torí pípè tí wọ́n pè é tó fi tẹ̀lé wọn wọnú mọ́tò kò lè jẹ́ wípé ẹnu lásán ni wọ́n fi bá sọ̀rọ̀. páàsì oníkálukú ó pé oríṣiríṣi lọ́dọ̀ ẹ̀yin obìnrin káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. ẹlòmíì wà ní yín nígbà tí ó wà ní Sisi, ó lè ní boyfriend mẹ́jọ, ó lè ní boyfriend mẹ́wàá, ó lè bá boyfriend ẹ̀ lóríṣiríṣi ọ̀nà bíi mẹ́ta ṣàṣepọ̀ lójúmọ́ kan ṣo. kò kí rẹ̀ bóyá búlẹ̀tì ló mú ni o, bóyá power house ló mú ni o, òun ló mọ nǹkan tí òun mú. tó jẹ́ pé oríṣiríṣi ọkùnrin mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ò mọra wọn rí, ó lè bá wọn ní àṣepọ̀. ṣùgbọ́n nígbà tí ó ti délé ọkọ, ó wá wòye pé mo ti délé ọkọ o, mo ti dí ọ̀dọ̀ ẹni tó fẹ́ mi. àgàgà ẹni tó bá mọ̀ pé ó ń ṣerú nǹkan báyìí, tó wá ní tó o bá lè fẹ́ mi, tó o bá lè fi gbogbo kìíní ilẹ̀, máa fi ẹ́ ṣaya, máa tẹ̀ dẹ́ ẹ lọ́lá. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. ẹ sì má gbàgbé láti tan notification button yìí sílẹ̀, nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́ ti bá wa share sábẹ́ àwọn fọ́nrán wa yìí. ojú tẹ́kú fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. lórí fọ́nrán kan tí ó jáde bí ọjọ́ bíi méjì mẹ́ta sẹ́yìn, òun ni a jáde wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀. àwọn àgbàlagbà wọ́n ní àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀. tá a bá rò dáadáa láti ìbẹ̀rẹ̀ pé ṣé tí n bá ṣe kinní yìí ṣó máa dáa, ṣé tí n bá ṣe kinní yìí ṣé kò ní dáa. òun ló jẹ́ ká wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sisi Alágbo tí fọ́nrán rẹ̀ ń jà pitipitipiti lórí ẹ̀rọ ayélujára, àti fọ́nrán tó fi ń bẹ̀bẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ yìí. àwọn ènìyàn kan tí wọn ò ní làákàyè, àwọn obìnrin kan tí wọn ò ní ìròrí, àwọn ènìyàn kan tí wọn kì í ronú bí ọmọ ènìyàn ṣe ń ronú. wọ́n wá ń sọ fún Sisi Alágbo pé ẹni ọlá Sisi Alágbo má dẹni kankan lóhùn, kò sẹ́ni tí ò ní past. lóòótọ́ lẹ wí, ṣérú past tẹ́ ní, ṣérú ẹ̀ ní ẹni ọlá Sisi Alágbo ṣóhun ló nìyí. ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ohun tí Ọlọ́run ṣe ní nǹkan àṣírí,
òun ni wọ́n ń sọ wípé kò sẹ́ni tí ò ní past lórí ìwà aburú tí Ẹniọlá Sisi Alágbo àti ọmọ tó ń gbé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Jìgólò. Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé kò sẹ́ni tí kò ní past, ṣé ẹ lè gbà kí ọkùnrin tó ń bá yín ní àṣepọ̀ ìfún kó jẹ́ ọkọ tí ẹ fẹ́ sílé, tẹ́ ẹ nífẹ̀ẹ́ ra yín díjúdíjú, tí ẹ ń fi ojoojúmọ́ dá májẹ̀mú fúnra yín pé tí nǹkan kan bá máa ṣe ẹ́ nísìn ìwọ ọkọ mi, torí pé ìwọ ni Ọlọ́run mi kékeré, ìwọ ló fi ìfẹ́ wọ̀n mí, kó tó ṣe ẹ́ kó kọ́kọ́ ṣe èmi. Ṣé tó bá ń bá yín ní àṣepọ̀ tẹ́ bá jọ ń ṣeré ìfẹ́, ṣé ẹ lè gbà kéru ọkùnrin bẹ́ẹ̀ kó ṣe fọ́nrán yín ẹ̀ tá à ń mọ̀ sí kó ṣe fídíò yín, ká wá máa béèrè lọ́wọ́ ẹ̀ kó wá máa sọ fún yín pé nítorí pé mo ní ìfẹ́ rẹ ni, àti pé ìfẹ́ ká lè máa wò nígbà míì, bóyá o ò sí lẹ́gbẹ̀ẹ́ mi kí n lè máa wò, tí n bá ti ń wò kò ní lè jẹ́ kí n ṣe àṣemáṣe pẹ̀lú obìnrin kankan níta. Mele ń tàsé kó wá jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ló máa ṣe fọ́nrán yẹn. Nígbà tó wá ṣe fọ́nrán yẹn kò wá ń jẹ́ ìwọ nìkan àti ọkọ rẹ nìkan lẹ́jọ́ wà níbi àṣepọ̀ dẹ́díjọ́ ń ṣàṣepọ̀. Ìwọ kan, obìnrin kan, bóyá èèyàn rẹ ni àtọkọ rẹ. Ṣé irú past bẹ́ẹ̀, ṣé past gidi la lè pẹ̀lú eléyìí? Ṣé irú past bẹ́ẹ̀ ní irú past tí ẹ̀yin ní? Torí pé past oníkálukú ó pé oríṣiríṣi lọ́dọ̀ ẹ̀yin obìnrin káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlòmíì wà nínú yín nígbà tí ó wà ní sisi, ó lè ní boyfriend 8, ó lè ní boyfriend 10, ó lè bá boyfriend ẹ̀ lóríṣiríṣi ọ̀nà bíi 3 ṣàṣepọ̀ lójúmọ́ kan ṣo. Kò kí rẹ̀ bóyá búlẹ̀tì ló mú ni ó, bóyá power house ló mú ni ó, òun ló mọ nǹkan tí òun mú, tó jẹ́ pé oríṣiríṣi ọkùnrin 3 lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ò mọra wọn rí ó lè bá wọn ní àṣepọ̀. Ṣùgbọ́n nígbà tí ó ti délé ọkọ, ó wá wòye pé mo ti délé ọkọ o, mo ti dí ọ̀dọ̀ ẹni tó fẹ́ mi. Àgàgà ẹni tó bá mọ̀ pé ó ń ṣerú nǹkan báyìí, tó wá ní tó o bá lè fẹ́ mi, tó o bá lè fi gbogbo kìíní ilẹ̀ máa fẹ́, máa fi ẹ́ ṣaya, máa tẹ̀dẹ̀ ẹ lọ́lá, kí ọkùnrin bẹ́ẹ̀ wá ṣerú ẹ̀. Ìwọ obìnrin yẹn ó lè sọ wípé kò sẹ́ni tí ò ní past, ṣùgbọ́n past tẹ́nìkan ní ó burú ju ti ẹnìkan lọ. Past tí Ẹniọlá Sisi Alágbo tó gbélẹ̀ fáwọn ọmọ ẹ̀ yìí, tó gbélẹ̀ fáwọn ọmọ ẹ̀ yìí, ǹjẹ́ ṣé ẹ lérò pé fọ́nrán yìí ó lè tán nílẹ̀ láéláé? Kò lè tán nílẹ̀, torí pé ìdọ̀tí ló ti fi pa àwọn ọmọ ẹ̀ lára, ìdọ̀tí ló ti fi pa àwọn òbí ẹ̀ lára. Mo wo fọ́nrán kan nínú TikTok tó sọ wípé Pastor Mrs ni mọ́mí ẹ̀, ìyẹn ìyá Ẹniọlá, wọ́n ní olùṣọ́ àgùntàn ni wọ́n ní àwọn ló máa ń ṣe morning devotion láràárọ̀ táwọn máa fi mọ̀. Níbi nínú fọ́nrán yẹn láti wá gbọ́ wípé màmá tó bí Ẹniọlá Sisi Alágbo nílé ìwé, ǹjẹ́ ṣé lára màmá yẹn ṣé ọgbẹ́ yẹn lè jiná tán láì ṣe pé ọmọ olókìkí kú mọ́ wọn lọ́wọ́? Kí ni nǹkan tí màmá yẹn tó fẹ́ máa sọ fáwọn ọmọ ọjọ́ ẹ̀? Àgàgà àwọn màmá àti àwọn bàbá tí wọ́n máa ń wàásù fáwọn ọmọ ọlọ́mọ pé ẹ̀yẹ́ ṣàgbèrè, ẹ̀yẹ́ ṣe sisi, ẹ̀yẹ́ ṣe kìnnìkan, ẹ̀yin tẹ́ bá ti wà nílé ọkọ, ẹ̀yẹ́ yún àlè, tẹ́ bá ti lọ sílé ọkọ, ẹ má bọ́kùnrin ní àṣepọ̀. Òun làwọn ẹgbẹ́ wa ń sọ lórí TikTok tó sọ wípé
kò lè jẹ́ tuntun fún wọn torí pé láti kékeré ni Ẹniọlá Sisi Alágbo ló ti ń ṣerú nǹkan báyìí, òun ni ò jẹ́ kó níhùn sáwọn. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.